ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́. ọmọ yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tí wọ́n jí gbé nílẹ̀ ọ̀yọ́ pẹ̀lú olùkọ́? awuyewuye kan ń lọ lọ́wọ́lọ́wọ́ pé wọ́n ti kó àwọn ọmọ yìí kúrò ní agbègbè ògbómọ̀ṣọ́ agbègbè ọ̀yọ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti kó wọn lọ sí Cottonu. gbogbo rẹ̀ pátápátá ni màá yànnàná rẹ̀ fún yín nítorí pé gbogbo ẹ̀ ló ní ọ̀rọ̀ àti àlàyé. ẹ káàbọ̀ sórí ìkànnì wa Ileodua, ilẹ̀ àbínibí wa. ọmọ kóòtù òjíire lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tí wọ́n jí gbé nísìnyí ó ti wọ 52 days tí àwọn ọmọ yìí ti wà ní àhámọ́ àwọn agbésùmọ̀mí, tó dẹ̀ jẹ́ pé ẹnu ọjọ́ mẹ́ta yìí ni update ń jáde. bàbá wa Kọ́lá Olóòtú wọ́n yànnàná nǹkan kan síta, bóyá òun ló fà táwọn kan fi ń ṣi ọ̀rọ̀ gbọ́ tí wọ́n ní wọ́n ti múùfù àwọn ọmọ yìí lọ sí Cottonu. ṣùgbọ́n màá gbé yín débẹ̀, àá wá wò bóyá lóòótọ́ ni àbí kò jọra wọn. torí lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àhesọ ọ̀rọ̀ ń jáde pé àwọn ọmọ yẹn ti wà nílùú Cottonu. bẹ́ẹ̀ a tún gbọ́ lórí fídíò tẹ́lẹ̀mí sọ pé àwọn ọlọ́pàá nàìjíríà àti ọlọ́pàá Cottonu wípé wọ́n ti gba àwọn ọmọ náà lẹ̀. bẹ́ẹ̀ làwọn kan tún sọ pé wọ́n ti múùfù wọn lọ sí Cottonu. àkọ́kọ́ ẹgbẹ́ o, wọn ò tí ì gba àwọn ọmọ náà sílẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. ẹ jẹ́ kí n wá yànnàná gbogbo ẹ̀. ṣẹ́rí lákọ̀ọ́kọ́, nígbà tí mo wo information mi dáadáa, mo tọpinpin ẹ̀, mo rí i pé àkọ́kọ́ ni pé àwọn ọmọ yìí wọn ò tí ì gbà wọ́n lẹ̀. from a reliable source wọ́n jẹ́ kó yé wa pé kò sí ẹ̀rí tó fi hàn gàdàgbàgbà pé àwọn ọmọ yìí ti wà ní safe hand ní Cottonu tàbí àwọn ọlọ́pàá ti gbà wọ́n sílẹ̀. pábánbárí ibẹ̀ tí wá ni pé àwọn ọmọ náà ṣì wà ní àhámọ́ àwọn agbésùmọ̀mí. náà ẹ jẹ́ kí n wá sọ bí ọ̀rọ̀ Cottonu gangan bó ṣe jẹ́. fídíò kan tí bàbá wa Kọ́lá Olóòtú ṣe tí wọ́n sọ gangan fúnra wọn. nínú fídíò yẹn bàbá Kọ́lá Olóòtú sọ fún wa wípé àwọn ajínigbé yìí, àwọn kidnappers, pé wọ́n ti wà ní ọ̀nà Cottonu. gẹ́gẹ́ bí nǹkan tí bàbá sọ, wọ́n ní àwọn ajínigbé ti wà ní agbedeméjì ọ̀yọ́ sí Cottonu, tó túmọ̀ sí pé wọ́n ti wà ní bọ́dà ọ̀yọ́, wọ́n fẹ́ cross sí Cottonu. nǹkan kan tí bàbá Kọ́lá Olóòtú ń tọ́ láti clarify ni pé ṣé ẹ mọ̀ pé Ṣèyí Mákindé sọ lẹ́ẹ̀kan nígbà kan, ó ní kò síbi tí àwọn ajínigbé tó kó àwọn ọmọ yìí tí wọ́n fẹ́ lọ mọ́. wọ́n ní gbogbo area yẹn làwọn ti surround, wípé no way to, kódà kó fẹ́ ra oúnjẹ gan kò possible mọ́, pé àwọn ti pin wọn down. nǹkan tí bàbá Kọ́lá Olóòtú wá ń jẹ́ kó yé àwọn agbófinró àti Ṣèyí Mákindé ni pé kọ́ má rò bóyá àwọn pin wọn down, àwọn tó ní àwọn pin down àwọn agbésùmọ̀mí yẹn ò sí níbi tí wọ́n wà yẹn mọ́. allegedly bàbá ní pé wọ́n ti wà ní ọ̀nà Cottonu. bẹ́ẹ̀ bàbá Kọ́lá Olóòtú tún wá ṣàlàyé lórí ìgbésẹ̀ tí Sunday Igboho gbé, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí ará ọ̀rẹ́ ni wọ́n rọ olóyè Sunday Igboho wípé kó má lọ sí ìlú kan nítorí ìlú yìí ni wọ́n ti kì í nílò pé kò gbọ́dọ̀ dé. bẹ́ẹ̀ olóyè Sunday Igboho májàsọ́lá ọ̀ṣà, ṣe é mọ̀ pé Yorùbá tó sọ pé ibi tó bá ní kí gbégbé má gbé, ibẹ̀ ni Sunday Igboho fẹ́ gbé. gẹ́gẹ́ bí tí bàbá Kọ́lá Olóòtú sọ, Sunday Igboho lọ ó lọ tó dẹ̀ jẹ́ kí gbogbo bóun ṣe rìn kó plain fún àwọn ènìyàn. ń táwọn èèyàn mọ̀ ni pé májàsọ́lá ọ̀ṣà ti kúrò ní ẹni àgbékọ́rùn roko, ó ti kúrò lẹ́ni tí ẹ̀rù ń bà nítorí òun gangan lẹ́rù. and mind you, mo máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún yín pé olóyè Sunday Igboho kì í dáwọ́ wú nítorí wípé àwọn ìjọba wà lẹ́yìn wọn.
ó ní ọwọ́ federal government nínú nítorí sójà ń tẹ̀lé ọlọ́pàá ń tẹ̀lé DSS ń tẹ̀lé àwọn àmọ̀tẹ́kùn àwọn ìrù ẹkùn ẹnu mi àgò àwọn ìrù ẹkùn tó tó bíi 1000 wọ́n ń tẹ̀lé olóyè Sunday Igboho lẹ́yìn. mind you olóyè Sunday Igboho kò ṣe léyìí nítorí pé kó lè fi gba owó lọ́wọ́ federal government nítorí ẹ má gbàgbé pé gbogbo bí wọ́n ṣe ń rìn everyday kò sí ẹnìkan tó lè jáde nítorí Sunday Igboho gan sọ ó ní kò sí ẹnìkan tó lè jáde sọ fún òun wípé òun gba owó lọ́wọ́ ẹ̀ àbó sẹ̀ǹdì owó epo sí òun àǹtàbádẹ́ sọ̀rọ̀ epo tó ń ná ó máa kọjá ó máa tó mílíọ̀nsù tó kúrò lọ́rọ̀ mílíọ̀nsù kéékèèké bẹ́ẹ̀ Sunday Igboho sì ń jẹ́ kó yé wa pé òun fight fún òmìnira ilẹ̀ Yorùbá ni nítorí pé ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá ló jẹ òun lógún bó tilẹ̀ jẹ́ pé ohun tó ń dùn bàbá ni pé àwọn kan sì tún sọ̀rọ̀ àlùfàǹṣà wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn sólóyè Sunday Igboho ṣùgbọ́n bàbá ò wo bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pariwo pé Sunday Igboho ń ṣúti fíìmù ni ọ̀yà ni ó ń bẹ́ ni kò ẹ̀mí ẹ̀ ò gbé wípé kò ní nǹkan táwọn agbésùmọ̀mí ní lọ́wọ́ mo láyọ̀ láti sọ fún yín wípé olóyè Sunday Igboho ò dárìn lásán bó dẹ̀ ṣe ń lọ káàkiri yẹn àwọn ọlọ́pàá àti soldiers àti DSS wọ́n ń tẹ̀lé kò kọ̀ dáwọ́ wú láì ṣe pé ọwọ́ bàbá Tinubu wà ń bẹ̀. and mind you ṣe rí gbogbo àwọn technology expertise ìyẹn tí wọ́n ń tẹ̀lé olóyè Sunday Igboho ṣiṣẹ́ ìyẹn gbogbo àwọn tó ń bá mójútó ọ̀rọ̀ technologies yálà drone ni tàbí àwọn ẹ̀rọ ìgbàlódé tí wọ́n fi ń ṣiṣẹ́ nínú igbó yìí àwọn expert ni bàbá lọ kó wá láti òkè òkun o kì í ṣe àwọn pàrúùkù gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àti Amẹ́ríkà ni àwọn tí wọ́n ṣiṣẹ́ fún olóyè Sunday Igboho gangan ti wá ṣùgbọ́n o gẹ́gẹ́ bí bàbá wa Kọ́lá Olóòtú ṣe sọ̀rọ̀ ó ní allegedly lọ́wọ́lọ́wọ́ yìí níbi tó dá wọn lójú dé wọ́n ní àwọn ajínigbé yẹn ti kúrò ní inú igbó Oríire tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibẹ̀ lọ sá sí wọ́n ti kúrò ń bẹ̀ o. bàbá tún jẹ́ kó yé wa pé wọn ò tí ì wọ Kútọ̀nù ó ló sì kù díẹ̀ tí wọ́n máa fi wọ Kútọ̀nù ni gẹ́gẹ́ bí ohun tí bàbá Kọ́lá Olóòtú ṣe sọ̀rọ̀ so ó túmọ̀ sí pé inú igbó bọ́dà ìyẹn bọ́dà Ọ̀yọ́ sí Kútọ̀nù làwọn ajínigbé wọ̀nyí ṣì wà wọn ò tí ì sọdá sí Kútọ̀nù so àlàyé ẹ̀ nìyẹn o ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí wéra wọn bóyá ó ń jọ gàtẹ́ àbí ò jọ gàtẹ́ ẹ jẹ́ kí n gbé yín padà sí ìgbà tí àwọn ajínigbé yìí tí wọ́n kọ́kọ́ dìmáàndì ṣe mọ̀ pé wọ́n dìmáàndì fún 1 billion wọ́n wá sọ ọ̀rọ̀ kan wọ́n ní kí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí àkáǹtì tó wà ní Kútọ̀nù wọn ò fi àkáǹtì Nàìjíríà sílẹ̀ o àkáǹtì Kútọ̀nù òun ni wọ́n fi sílẹ̀ ó yẹ wá rìvásì ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò sí nǹkan tí bàbá Kọ́lá Olóòtú sọ tó túmọ̀ sí wípé ṣé ẹ fẹ́ rí pé ó ti ń jọra wọn á jẹ́ pé lóòótọ́ bọ́dà ni wọ́n ṣì wà tàbí ẹ lè sọ pé wọ́n ti wà ní Kútọ̀nù nítorí tí ìbá ṣe pé wọ́n ní connection àti wọ Kútọ̀nù wọn ò ní sọ fún gómìnà Ṣèyí Mákindé pé kó sẹ́ǹdì owó 1 billion sí àkáǹtì Kútọ̀nù ẹ wo so ká sọ pé wọ́n ti múùfù wọn kúrò nínú igbó Oríire òun ni bàbá Kọ́lá Olóòtú fi ń jẹ́ kó yé wa pé tí wọ́n bá mọ̀ tí ìjọba Ṣèyí Mákindé bá fẹ́ gba àwọn ọmọ àti olùkọ́ yìí sílẹ̀ o ó ní kí wọ́n tètè pe olóyè Sunday Igboho ṣùgbọ́n tèmi ni pé ṣé ká sọ pé ìjà àyèdè tàbí ká sọ pé ìlara ọ̀ ká sọ pé Ṣèyí Mákindé ò fẹ́ràn olóyè Sunday Igboho ni tí ò fẹ́ fi pe olóyè Sunday Igboho sí bẹ́ẹ̀ bàbá Kọ́lá Olóòtú dẹ̀ ń jẹ́ kó wá pé tó bá pe olóyè Sunday Igboho wọ́n máa lè tètè tákù ẹ̀ wọ́n á lè yanjú gbogbo ìṣòro yìí nǹkan tó dẹ̀ fàárẹ̀ tá a fi pariwo fún gómìnà Ṣèyí Mákindé pé do the needful ó dà tó bá wá sọ pé ò tiẹ̀ fẹ́ pé olóyè Sunday Igboho
bóyá gbọ́nmi sí omi ò tó ń bẹ láàrin àwọn méjèèjì ni o àbí ká sọ pé wọ́n níra wọn sínú ni o ẹ pé àwọn local security network tí wọ́n mọ inú igbó fọ́ kí wọ́n ṣiṣẹ́ pọ̀ láti lè lọ gba àwọn ọmọ wa yìí sílẹ̀. ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá wa bó kó lọ fà ẹ jẹ́ kó délé kó dóko nítorí àwọn ọmọ yìí ṣì wà ní àhámọ́ tó àárín ìjù báyìí lọ o lórí ìkànnì wa Ileodua ilẹ̀ abínibí wa. ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe ẹ bá wa bó kó lọ fà ẹ ṣí ẹ káàkiri la fi kí n pé Ileodua gbé wa o bẹ́ẹ̀ kò tún ní gbé ọ̀dàlẹ̀.